Ọba tó ń ṣoore tí kì í screenshot yore. Divya, tọ́mọ èèyàn bá ṣoore fún ẹ, ó lè screenshot yẹ. Àyàn, tí èèyàn bá ṣoore fún ẹ, ó lè screenshot yẹ. We are talking about the God that will bless you. Tí ò dẹ̀ ní máa fi yangàn káàkiri. Ayérayé nínú ọ̀run. Ẹ̀mí inú àwọn wòlíì. The only God that is greatly greater than the greatest of any man. The God that knows the beginning from the end. He knows the end from the beginning. Atokperiola, Atokinator. The only wise God. Invisible, immortal. The God that cannot be insulted. The God that is far bigger than what we are calling him. That is why we are calling him Alpha, Omega, Àìkú, Àìrí, Àìdíbàjẹ́, Ọlọ́run tí ò lè kú, unquestionable God, unchangeable God, the most reliable God. Ògún máa ń jáwọ́ èèyàn kulẹ̀, Ṣàngó máa ń jáwọ́ èèyàn kulẹ̀, Ọlọ́run tí kì í jáde kulẹ̀, unquestionable God. AlujoHymn solution. AlujoHymn vision, oh my lord and great God, new. Hey, àtúndé lónìí o. AlujoHymn fusion with Segun Oluwayomi. Episode 222 on all our social media platforms. And episode 24 on Orisun. Second Sunday in the month of August. Osika Yola wa yo, Anu la rí gbà o. Àwa nìkan ló yé o. Ìdí tí a fi ń ṣe eléyìí kò lè yí ẹnì kankan. Gbẹ̀ngà àbóyé. Ọpẹ́ àbóyé. Gbẹ̀ngà ó yá ṣe. Ọlọ́run àìkú, Ọlọ́run àìrí, Ọlọ́run àìdíbàjẹ́. Thank you for helping us today. We give you all the glory. We give you all the honor. We give you all adoration for who you are, for what you have been doing, for what you are set to do, for what you will continue to do. Olúwa ẹ ṣé o, àwa nìkan ló yé, kó má lè yé ẹnìkan. Ìdí tí mo fi ní bàbá, èmi nìkan ló yé Gbénga. Àwa nìkan ló yé, kò dẹ̀ lè yé ẹnìkankan. Ìdí tí a fi ní bàbá. Àwa nìkan ló yé. Ṣé kí ni yẹn Gbénga?
nìkan ló yé kò dẹ̀ lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi ń yin bàbá èmi nìkan ló yé ẹ̀wádé. Ẹ kú dédé ìwòyí o lórí Orísun, lórí Facebook, lórí TikTok, lórí YouTube, lórí Instagram. Ẹ káàbọ̀ sí orí ètò AlujoHymn Fusion with Segun Oluwayomi, episode 222 lórí àwọn social media platforms wa and episode 24 lórí Orísun. Ìyẹn mi pé for the past 24 weeks láti ṣe lé lórí Orísun. Ẹ ṣeun tẹ́ ó padà. Ẹ ṣeun tẹ́ ó padà. Ẹ ṣe ó tẹ́ ó padà. Lẹ́yìn wá o, arúgbó ọjọ́. Ẹ ṣeun tẹ́ ó padà. Ẹ ṣeun tẹ́ ó padà. Ẹ mà ṣe ó tẹ́ ó padà. Lẹ́yìn wá o, arúgbó ọjọ́. Ẹ wálé. Episode 222. Benga. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Today 222. A ò sinmi rí. O ṣe máa wá. Awakọ̀ Ọlọ́run ni. Ẹ ṣeun tẹ́ ó padà. Ẹ ṣeun tẹ́ ó padà. Ẹ ṣe ó tẹ́ ó padà. Lẹ́yìn wá o, arúgbó ọ̀dọ́. Ẹ wálé. Ká ní alọ́ ń fẹnu tọ́ epo lọ́dọ̀ bàbá kan ni. Inú á ti bí wọn lọ́jọ́ kan pé ìrọ̀ ẹ̀ ní ṣe lónìí, inú ń bí mi. Ẹ̀ ní ṣe episode kankan lónìí, inú ń bí mi. Ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ ká lọ foríbalẹ̀ fún bàbá kankan ju ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. A lè wí lè ṣe, a lè ṣe lè wí. Alágbàwí ẹ̀dá gbogbo nílé Jésè kìnìún ẹ̀yà Júdà alápá rọ́birọ́bi. Ọlọ́run ìpè Àpọ́stù Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run bàbá Mẹ́dáyé ṣe. Ọlọ́run bàbá Ọbádáre. Ọlọ́run bàbá Ọláwọlé Ọládìyàn. Ọlọ́run Adémọ́lá òní ẹ ṣé o. Ẹ ṣeun tẹ́ ò padà lẹ́yìn wa. Fún àánú tí a rí gbà. Kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Thank you. Thank you. Lẹ́ẹ̀kan sí i. For every one of you watching us on Orísun, AlujoHymn Fusion là ń ṣe lọ́wọ́. Àánú ló dẹ̀ ń sọ̀rọ̀ kì í ṣe èèyàn. Ẹ káàbọ̀ ẹ kú dédé ìwòyí. Lórí Facebook, Segun Oluwayomi là ń jẹ́ bẹ́ẹ̀. Lórí Instagram, @Segun_Oluwayomi là ń jẹ́ bẹ́ẹ̀. Lórí YouTube, Segun Oluwayomi TV. Lórí TikTok, @Segun Oluwayomi. Ẹ lọ follow mi bye. Àánú ló sọ̀rọ̀. Ẹ ṣé o. Olúwa dúpẹ́ òṣùbà rere lónìí o. Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere o, òṣùbà rere. Mo gbé ọ̀gá o. Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere o. Òṣùbà rere, òṣùbà rere. Mo gbé ọ̀gá o. Adésanmi ló lórí yẹn. He was with us 2 weeks ago. Sanmi wà láàrin wa bí. Last week ni Elijah Daniel wá yín Ọlọ́run pẹ̀lú wa. Next month ẹnìkan là ń gbé bọ̀, Káàdì Olúwayọ̀mí là ń gbé bọ̀ next month. Àbúrò mi ọmọ ìyá mi ni Praise ni òun ló máa wà bí next month. That's September Thanksgiving. Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere o. Òṣùbà rere, òṣùbà rere. Mo gbé ọ̀gá o. Olúwa ẹ ṣé o. Òṣùbà rere o, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere o. Òṣùbà rere, òṣùbà rere. Mo gbé ọ̀gá o.
ẹ fi fún òun lónìí o. ẹ fi fún òun lónìí o. bàbá mi lónìí yàtọ̀ pẹ́ o. ẹ fi fún ayérayé lónìí yàtọ̀ pẹ́ o. ẹ fi fún. ẹ fi fún arúgbó ọjọ́ lónìí o. ẹ fi fún ayérayé lónìí o. bàbá mi lónìí yàtọ̀ pẹ́ o. ẹ fi fún ayérayé lónìí yàtọ̀ pẹ́ o. ẹ fi fún. mo fi fún ayérayé lónìí o. báwo mi máa kọ́ tiẹ̀. mo fi fún arúgbó ọjọ́ lónìí o. bàbá mi lónìí yàtọ̀ pẹ́ o. mo fi fún ayérayé lónìí yàtọ̀ pẹ́ o. ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa torí àánú rẹ̀ dúró láíláí. ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa torí àánú rẹ̀ dúró láíláí. ẹ wálé. ó ṣe àyàn ó ṣe wáyọ̀ wá ọlọ́run ò pa wá lẹ́kún àlẹ́rẹ̀kẹ́ ọkún àlẹ́nu òṣè olúwa ẹ ṣé o. For those of you watching us on all our social media platforms, don't forget to follow us on Facebook. Segun Oluwayomi on Facebook. On TikTok at Segun Oluwayomi. On Instagram at Segun_Oluwayomi. YouTube, please subscribe. Subscribe on our YouTube channel, Segun Oluwayomi TV. And for all the social media of Orisun, our YouTube for Orisun is Orisun TV. And subscribe sórí ẹ̀ bye. Orisun TV lórí YouTube, Orisun TV lórí Facebook, Orisun TV lórí Instagram, lórí TikTok, Orisun TV ẹ wà ń bẹ̀. Ẹ lọ bá subscribe wà ń bẹ̀ bye. Àánú ló sọ̀rọ̀ tó máa wo àwọn rédíò wa. Tí kì í bá ṣe pé Ọlọ́run bá kọ́ ilé náà, àwọn tó kọ́ asán ni. Ọmọkùnrin kan wò mí báyìí. Ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ o. Gẹ́gẹ́ bí orin Ṣọlá ní èyí lẹ́bẹ̀. Mo fẹ́ bẹ̀ ni o. Má lọ ṣẹ́ṣó o. O ti ń gbèrò ẹ̀. O ti ń bá àwọn ọ̀rẹ́ kan rìn. You be following some friends and they want to introduce you to the ritual and you are about to go and do it. Kò ní dá o. Because ìgbà díẹ̀ ló kù, just remaining few time for God to bless you.
AlujoHymn. Kò sóhun téèyàn lè ṣe sí mọ́, ẹ ò lè wálẹ̀ mọ́. Kò sí ẹni tí a bí nínú obìnrin tí a gbé jáde nínú obìnrin àbí ẹni tó gbé Sátánì sọ̀kalẹ̀ tó bá Sátánì sọ̀kalẹ̀ láti ọ̀run tó lè gbé yín wálẹ̀ mọ́. Torí ẹni òkè ni yín. Thank you for this wonderful opportunity again. Ẹ ṣé o. Ẹ ṣé fún àyẹ̀jẹ́ tó fi gbà á lónìí. Mr. Fẹ́mi Adéríbigbé aláṣẹ Orísun. Ẹ ò ní dẹ́nilẹ̀ náà, a ò ní wá yín tì. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Sọ́ọ́ni mo ṣe ń gbọ́ mi lórí rédíò yẹn. Ìwọ máa jókòó máa yọ̀. Episode 222 là ń ṣe lónìí. And episode 24 lórí tẹlifíṣàn wa là ń ṣe lónìí. Àánú ló ń sọ̀rọ̀ àwa kọ́, agbára wa kọ́. Máa jókòó máa yọ̀. Máa jókòó máa yọ̀. Ọlọ́run ló ń ṣe. Àánú la rí gbà o. Ẹ ṣé o. Ẹ ṣé mọ́ o bàbá. Ẹ ṣé o. Jésù. Ẹ ṣé mọ́ bàbá. Ẹ ṣé o. Jésù. Kí ni màá fi san oore rẹ̀ bí ó ti kọ̀ tó láyé mi? Ẹgbẹ̀rún àwọn kò máa tó fún ìrẹ́. Ẹ ṣé o. Jésù. Orin ènìyàn o. Oṣù kejìlá wà nínú August. Ọ̀sẹ̀ kejìlá wà yìí. Oṣù kẹjọ ọ̀sẹ̀ kejì. In the month of August, second week, na only be God. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Joseph Bámidélé. Ìgbàgbọ́ mi wò ọ́. Ṣe wà pẹ̀lú Ọlọ́run lọ. Ọlọ́run ó lóun fẹ́ ṣe yín lóore, òun fẹ́ dá yín lọ́lá, ṣùgbọ́n ẹ wá òun. Bó ṣe ń gbọ́ mi lórí rédíò yẹn, ó múra ẹ. Má ṣe jẹ́ kí ohun ayé òṣì ẹ̀ṣẹ̀ yìí dí ẹ lọ́wọ́ láti wá ojú rere Ọlọ́run. Lórí social media, you need to seek God more because God is about to bless you. Kí ló ṣe ẹ̀ lórí rédíò? Ọlámídé, má kọjá mi olùgbàlà.
ṣẹlẹ̀ lórí rédíò. Fúnmi Ọláìfá, ẹ̀yin ọba ògo òun ni Ọlọ́run. Ìwọ tó ní àǹfààní àti máa gbọ́ mi lórí rédíò, jẹ́ kí ìgbàgbọ́ ẹ wà nú Ọlọ́run alààyè. Bẹ́ẹ̀ ni Ọlọ́run máa dáhùn, ó máa dáhùn sẹ́, kò pẹ́ mọ́, kò pẹ́ mọ́. Orin wá sí mi lọ́kàn. Bàbá lọ́pẹ́ tọ́ sí, bàbá lọ́pẹ́ tọ́ sí, bàbá lọ́pẹ́ tọ́ sí. 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 Ẹ wálé lọ. Sórí lórí rédíò, lórí Orísun, wàá dá orin yẹn kọ. A ò ní bá ẹ kọ, ìwọ ni wàá kọ fúnra rẹ. Because tí Ọlọ́run bá ń ṣàmì ẹ̀ṣẹ̀, kò sí kankan ní èmi àti ẹ tó lè dúró, gbogbo àwa táwa ń bí à lè dúró. Torí inú ẹ̀ṣẹ̀ ni a bí wa, inú ẹ̀ṣẹ̀ la ti ń jẹ, inú ẹ̀ṣẹ̀ la ti ń mu, inú ẹ̀ṣẹ̀ ni ìyá wa lóyún wa, inú ẹ̀ṣẹ̀ la dàgbà sí. Ọlọ́run kàn ń fi àánú gbà wá ni. Bàbá lọ́pẹ́ tọ́ sí. Bàbá lọ́pẹ́ tọ́ sí. Bàbá lọ́pẹ́ tọ́ sí. Bàbá lọ́pẹ́ tọ́ sí. Bàbá lọ́pẹ́ tọ́ sí o. Bàbá lọ́pẹ́ tọ́ sí o. Bàbá lọ́pẹ́ tọ́ sí. Bàbá lọ́pẹ́ tọ́ sí. Ṣé kí ni yẹn gbé ga? Emmanuel, go west.
wá ijó tí mo jó ijó Jésù ni bàbá májè sọ ní ìwádìí. báyọ̀ wá ṣe kí yẹn dára ṣe é ṣe. túùlù lẹ́ẹ̀kan sí ara ò gbọ́dọ̀ ní mí àwọn ò gbọ́dọ̀ rí nira ìran ọ̀gẹ̀dẹ̀ sún pàtìlẹ̀ ara. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lórí rédíò ara ò gbọ́dọ̀ ní wá lórúkọ Jésù Kristi ara ò ní ní wá. máyọ̀wá ṣe kí ni ẹ̀rọ ṣe kí ni ẹ̀rọ ayọ̀ ní ọ̀sẹ̀ kejìlá wà ní August àánú ni. kí ló ṣẹlẹ̀ lórí rédíò Mr. Adéòtí láti Adésùn òjò ìbùkún ló sì rọ̀. Ṣẹlẹ̀ lórí rédíò Mr. Segun ọdún Ifá mo ti ní Jésù lọ́rẹ̀ẹ́.
ṣí àrẹ̀ rí. Àyẹ̀rẹ́ ní Olúṣẹ́gun máa mi kàn. Àlè mi kan àlè bẹ̀rù tó rà ní Jésù lẹ́yìn wa. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lórí rédíò lórí Orísun, ẹ fi Jésù ṣe ìgbẹ́kẹ̀lé yín. Mo ti fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé mi. Mo ti fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé ènìyàn. Asán ni. Mo ti fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé mi. Ìgbẹ́kẹ̀lé Olúwa kì í yẹ̀ o rárá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti fi èèyàn ẹlẹ́rọ̀ra ṣe ìgbẹ́kẹ̀lé. Sọ́tẹ̀ bá ìjákulẹ̀ pàdé bẹ́ẹ̀. Ọlọ́run nìkan ló lè gbọ́kànlé tí ò ní disappoint yẹ. Òun ló máa ṣoore fún ẹ tí ò ní screenshot oore. Afúnni máa wẹ̀yìn, afúnni máa ṣìrègùn, Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìyà tí ọ̀pọ̀lọpọ̀ ń jẹ ni pé wọ́n ti fi èèyàn ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Mo ti fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé mi. Mo ti fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé mi. Ìgbẹ́kẹ̀lé Olúwa kì í yẹ̀ o. Rárá kò lè yẹ̀. Tó o bá fi ẹ̀yìn tí Jésù kò lè já ikú rẹ̀. Ẹbí lè kọ̀ ẹ́, ará lè kọ̀ ẹ́, ojúmọ̀ràn lè kọ̀ ẹ́, bàbá ẹ lè kọ̀ ẹ́, ìyá ẹ lè kọ̀ ẹ́. Jésù nìkan ni ò lè kọ̀ ẹ́. Ìgbẹ́kẹ̀lé Olúwa kì í yẹ̀ o. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi lórí rédíò, ẹ fi Jésù ṣe ìgbẹ́kẹ̀lé yín, ẹ fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé yín. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Olúwa ṣeun. Michael Olùṣègùn.
àjò orin ṣẹlẹ̀ ni. Ọlọ́run á máa dáàbò gbogbo wa lórúkọ Jésù. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò? Segun Oluwayomi láti way of truth. Fi ìyìn fún Jésù olùràpadà. a dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. A dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni
tó lọ́pẹ́. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. A dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Thank you for joining us this week. Dr. Femi Aderigbe Esheo Alashe Orisun 10 Entertainment. Thank you for giving us this opportunity. Esheo. Gbogbo ẹ̀yin tí ẹ wò wá lórí Orísun, ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀. Kẹ́ tó rí mi lọ́sẹ̀ tó mọ̀ ẹ máa ní testimony lórúkọ Jésù. Lórí social media, you will have a testimony between now and next week in Jesus' name. See you next week by God's grace. Oh, double! Alujo.